Ibalegbe ọmọ guilty and sẹ́dẹ̀ yìí. Ibalegbe ọmọ guilty and sẹ́dẹ̀ yìí. Ibalegbe no jeme o. Ibalegbe no ete. Ibalegbe no je. Ọ̀nà ọmọ guilty and sẹ́dẹ̀ yìí o. Ibalegbe no je. Ibalegbe no. Ibalegbe no. Ọ̀nà ọmọ guilty and sẹ́dẹ̀ yìí. Ibalegbe no jeme. Ibalegbe no ete. Ibalegbe no. Ọ̀nà ọmọ guilty and sẹ́dẹ̀ yìí. Agarun degi ọmọ. Yarba o. Agize de miaro na yave gerosioma. Wagije so. Ewe, akmo sa obo. Wo so wa gbena me. Iwa sọ̀rọ̀ ni ire ni amuko ni amugure gbe ati wa le so me. Ni a le ro be le so ni. Iso wa kan akugbo we gbo wona le. Ma fi anya fi. Mo sa bo we dire. So pon iga kha me no sa. Be rai. Era ga yawo awoko gele. Ona yawo ko ya ka me go. O ku eki. So pon ko no fi wo ku eki. E je mu so. Obo ni yawo ko ya gele. Iya mema me obi eti aka nyu ke ni adina. Uda iya si okono roto na. Ije. Awona ngbodo na temata. Emi na roto na mo wari abi. Temata. Adele ti yin ni munu sala wari. Ise bo ai no fi oge. Ah? Wani me lare na. Ade be bi ma emi wa na. No wa da wo. Maka me ya we be ki munu sala wa yin me be. Fa be agbon wani. Wo dagbe ogun mu onuwa oga fun enusa. Nu no ga negwa ne ga kwame. Uda seti mo la wa ne. Una wa ebo. Una ko ebo fo. Loruna me na we ebo onye gonu ya mo no so. Ke Nigeria ari ewebo. No sanyago, ranyago je onyago. Uwe bi mo la wa ne nia, yin na do si we gi jeke. De ile boy. Ile ti won to de. Go do mo me nia. Go gbogbo ti jo aja. Mo won do ni asiba bojo egbe. Godo, wo ma do, ere lo sa ija muso. O, ima we gan vi. Ya kha me go ku ikun. Azoko me o. E me na tan de no ka ere no sa iwe. Wo ka de no sa wo. Ate no so no Europe, ere sa yin je obola. Ere no sa wo na. Yin police no deport ma. Ayan ebo. When ya ja ka me ja moto se mai gwese. O mai gwese. Ero sa. Ya wi ese ro ya ka me na wo je ya wo ba me. Ya wi ese ro ya me wa ti akan ju ti Nigeria. Agbete gbe mi no sa nu dani wa na. Egbe mi o wa na, iga mi o wa na. Ogbo no ya ga kan mi e mi no ya wa ta. Ma le ga mo so, I ma gba ma wo ki agbo so ma gba mi go. To ki agbe kiti go to keja. Mo me agi ewewo. Renu sa. Hallelujah. Vamos lá. O ano o fim dia. Oso wana. Emi Jesu. Ebi ka tele we eje meke ma we mi no ma gbate. Eje meke aka ma we bu ya we mi. O we su fu me. O mi to yi. Hey! Balance. Ari go yo boy babari eji. Igo ni meri eluwe. Eido mi we we gbo. Me get delivery. Ina ye 20,000 naira. Na we law 22,000 le mere. Buweri ona nu. 2,000 ori be keran ya la moto. Wa we ru gbon. Uwiwe se je ma ka bo we gbe. Eri kai. Iri enu wa gba. Otherwise, he won't use Zarayan. You know, when I went here, Lamoto, when you work here, God knows you work here with him, road, Ibava, a moto boyaku, a Jesu Guanida. Osalo Buagu, you manage balance in a minute. It's soon, yeah. It may be where I did.
Igo ni merie we ni uri ewe we be me uda. Imuna no we nwina o ma se. Beni megu we gbona ni. Owi meni. O wa gwi mere Nigeria wa. Ha. Oya sunu e. Mami me deba. Nínú wi meni. Me maka mi ere wana me de. Uda isunu. De tolile ni adima. Abi kando iwa bunweruna. Oye ya gi owe tu fonisi. No ni ye sunu da wenya. When you work your body runa. Wa wo selu market wania. Ya wa da so ya wa very. Oni na we here. O wa 22,000 rand ne. Right now. If I go return. Ah. To wo na wa da me o. O ma se o. Pa ke we na. Then college market no ri enu e we gege ri mi na. Iye ti college sa. I do call it college. O be na o. Gbe no be on Jamaica. Oh, go ni college. College na. Eh, ya we right as any college. College na. Ama wu we no e so ni mejo. If I go for the mejo college, why don't lie we college. Aba. College. E be college wa da. E pe go na. Ye e gboro ye mi ni. Iba gidi. Ti e je me argument. E pa, e oro ti be di. E we do ti be di. Do I really go? That's Oye, we emi ya obubere. Ason di me pa di me ya fun we. Me we ason ni amowi were ne. Me so do di me ya fan ana iga ka mi me ni awe owi were amo e gbe ajedo. Me wa se wa na wa fi we yo to. Ta. Me na do bege ni we ero wo kana owe gbegbe yo mu diayo na mi we amowi we ke we bo ade babara ni okpe ana osi me vene ni e no ri eke wa si we ven e o kan we ake iwo ni o ma e kwa ma emi wa ye bun ni awujo ni baba ona yenya so yenya tu le kan we eri yan gbe no ri e ko yen gbe no kakode ọgbẹ́ni kí á wù mẹ́ ìyá àwọ̀ ẹ̀fẹ́ rẹ̀ o ìhà ayọ̀ bí ẹgbẹ́ ìhà wọ náà. ẹ gbárẹ́ wàásù gbárẹ́ wà fún ẹ lárí wà ó náà wẹ̀. bàbá ẹ o tí màá wá ẹ̀yàn àgbẹ̀gẹ̀ tí màá yàn àgbẹ̀gẹ̀. ní ìwẹ́ náà wà fìyàn wá gé iná mìíràn rà ní ìwẹ́ náà ayé òkè àbò ẹ̀ náà gé ìkú yóò gé. ògàdó owó náà wà fìyàn wá gé ọ náà wù. ẹ gbèrè gbé ìdè tó fi gùn ẹ fìfà yóò tọ́ yà ń yàn ló dáná wíwí ni. tí ọ̀nà. èmi ni wàá oníwàá bàbá ìyọ́ ni sí ẹkùn ẹ̀. sí ẹkùn ẹ̀ wọ́n mẹ́kẹ́ náà ẹ̀rá sẹ́gbẹ̀ wọ́ ẹ̀gẹ́ ni ọbẹ̀ gbàgbà ra bọ́ ní ọbẹ̀ gèdè ra bọ́ ní ọbọ̀kọ̀ ra bọ́ ní ọ̀húnṣà ra bọ́ ní ọmọbọ̀ ra bọ́ ní ọmọwẹ̀ ra bọ́ ní wẹ́nà adé wẹ́nà ẹ̀jẹ̀ mú sọ adé náà tó fi gùn ẹ̀ fìfà yóò tọ́ wẹ́nì mẹ́ka ẹ̀ náà tó yá ìyàn rẹ̀. mẹ́nu tá ẹni rí ọkàn wá yé zẹ́ òde wo mami nàrí àwa náà ìnà ẹ̀ tẹ́sí mi wọ́n mi ìnà ẹ̀ wà mọ̀ bọ́ yíyé nà dọ́lọ́ yìí nì ọ̀yẹ́ nà mi mẹ́rẹ̀ kiri mami wọn náà fi àwọn agé nà dàbí wọn yàn pákẹ́ kan wà ó mi wà ó gbogbo wọn pa fi ó gbogbo mẹ́rin orí òwe mẹ́rin orí ó parí wà ẹ́ yàzé kẹ́gùn ẹ̀ bí báyọ̀ yìí èké ni yàyà ìmùnà ọ̀ọ́kẹ́ azẹ́yẹ mi àwọn ẹni kàkà bọ́ tó a bẹ́ẹ̀ni ẹ gbọ́ ẹ mánásẹ́ ti kẹ̀kẹ́ ni ẹ̀mí àwọn ẹ̀fọ́ ọmọ mi rí ọ̀nà ọ̀sẹ̀ ti kẹ̀kẹ́ à. àṣẹ́tì ká agbó pa ṣẹ́tì kì í pé ká ní ọ̀tọ̀ bàbá àṣẹ́tì. wọ́n nínú wẹ òbúwọ́ kẹ́ kó dùkú. ọwọ́ kò dùkú ìwé tàmá ẹgbẹ́ àti ní náà wẹ́rù wá bàbá ẹgbẹ́ ọ̀nà afẹ́ ní ẹ̀ rúdà ayé kì í gbà fa má mímí tẹ́lẹ̀. èrè ọ̀nà. ọ̀nà èmi àná ẹ̀ dẹ́gẹ́ bó sẹ̀ dẹ́gẹ́ sẹ̀ ìyá onígẹ̀lẹ̀ yẹn dẹ́ bó gẹ̀lẹ́ rà gbọ́n náà dẹ́ ọ̀gẹ̀lẹ́ mú náà kàkà bọ̀ ọ̀nà àwa fẹ́ bàbá ìmá mẹ́rin ẹ̀dọ́ ìgẹ̀músọ yàrá àzẹ́ rúdà òun náà gé gbọ́n ayé ọ̀kẹsẹ̀ ìgbà ìrì àzẹ́ tó bọ́ wọn àkọ́kọ́ ni. wà á gilé ẹgbẹ́ bó sẹ̀ wọ́n náà. má bàbá wẹ́sì. ìbàlẹ̀gbé ọmọ guilty and sẹ́dẹ̀ yìí. èmi ò pàrẹ̀wé epo ní máa fi ọyẹ kọ̀ńténà ni baba ìrísẹ̀ lóde kọ̀ńténà ni lóde kọ̀ńténà a television na máa mi na máa wúlá dé iná dẹ̀ lọ́ẹ̀ 2018 model iná dẹ̀ lọ́ẹ̀ iná fi ọjọ́ ìmọ̀tò na máa commission na máa múlá dé ọ̀dọ́ na máa fi àìbẹ́ iná wẹ́n láwẹ́ ní dẹ̀ yẹ
èmi ó pa nya ino tó lewe boya fe èmi ó pa negun eto re ara fe body ma fi oye we container ni o yin àwọn nagbon de te container ni de any matana we be gbenedio ogba ajo susu pa a big man agwegwan ni ha o afoni me ewe no gbe obi nda èmi lo ko no we fi ode e machine yo ma ke le oru we o ha onu wa aye me boy ya ko o ke na wa lo e o change wa e ya ru we binu wa tani mewi ni ha mai ni ha de tayo yen abini ku gede gbo wa o ma de yo ni ri obo mo yen wa kazege mu yu ko ni me ma re gbo o so nu hu dani adore o ya gwebo ni gbin na o ro wa ri ere ni bo pe yi o no ro baba a point in the understand only no rudate gusu de o ile iwa bo awa owo ki me ebe wa sami wa pe ko wa to yin de no wa iwa si gbe ya se gbe e ami ho e ma wo pa e iya lare ni ewe bonus nu awaro iya de tu egume gona wa we iya wa ri we la wa de iwa de we ti o ka gbo mo e wa di we ra me to de iwa ti egbe yin wa fi egbe ni ni iwo ya ko yin ro pelu wa i de yo i ma me bonus ni igi we no kan baba e wo gwana e wo yo na mama ya ye yi me e go iya gwo wa ku baba be ni me waje re sitting room ni magaje obi o wa apa e na be e hu ga me to bi me ma wo kan me na ba gbe bo yin me no so too much so ge veni e wa so vi bo ke ho we yi ho e we ru de mi wa e mi wa e mi wa ta me mi wa ge mo nu we ta na e tete ma be ni we mo kan me baba se ni ya we ma we mi we baba no we be fe wa be fe you say you understand I understand on it so it's power we fe Ibalegbe so ra ni awo so la Wọ́n sọ yi ya be ya va no sabe isoke we wa mẹ ọ́n ní ẹgbẹ́ gbé wá mi wẹ̀ mẹ́ ẹ́ ẹ́ lọ sáwà wọ̀ mẹ́ ẹ́. problem e bo ni wa mo iwe ebe nyogbe mo imagine wa lo wa la we buru de ogwa oni wa yu le wa ya make e na ya we mi na Ìwé dẹ̀ ni mẹ́jẹ̀ pẹ̀lú sàwọ́dẹ́ ọ̀rẹ́ mi de supidi arabe microwave ọmọ bẹ rọ́ọ̀gì mẹ́bọ̀ ń fún wa ní lẹ́kìtì mi àgẹ́ máa sọ yìí. Yọ́lẹ̀. Àwọn tí nǹkan máa rí wa yẹn àfọ́nì kọ̀tínà bọ̀ wá. e o so mi no so me ne bo fi lo kwa Ìyá awa ipi ade lo yi ẹgbẹ́ wa wẹ̀ mẹ́mẹ́ wẹ́ Nàìjíríà mi fún wọn ẹ̀ oni no sala ẹ̀ yíyà wíyẹn wá nìyẹn mẹ́kẹ́ wọ́n ti mẹ́tọ́ kú ẹ̀wé club boys ẹ̀ máa ń gbọ́ ẹ̀wé bóyá we e pa ni me bo iwe o wa mi soke imagine God then isoke wa ya mo no sala we bo igo ni ya wa but ana me wona be ge isoke ni me be brain imagine o ma le isoke me be ona be ya si God then be ya me e bla boy we ki Nigeria Ayé gbọ́dọ̀ bẹ́ẹ̀ máa ní ní sọ̀kẹ̀ sẹ́ẹ̀f. Ẹ̀ka mẹ́rin náà tó sí ẹ̀bẹ̀ wọn náà, ọ̀nà àwùyọ̀rọ̀ omi yẹn pé omi yẹn tó sọ ẹ̀wọ̀n náà. Àwọn yẹn pé lẹ́ni pé ẹ̀gbọ̀n sẹ́ àwọn èmi yà fẹ́ lọ́gbà lọ́lẹ́. Àwọn yẹn pé ewé tí a mú káfíkárì. we ona wa ma le no sa àwọn le be yan no so da ile ki Ẹ lọ máa wá gbé ìwé yẹn kí wò wá. Wọ́n sọ wọn náà yà kọ́ntínú náà náà fi ti kẹ́. Ẹ má pàkì kọ́ ẹ̀ náà. ọmọ kò ní tọ́yẹ̀ tí ìwé ń dọ́gbọ́ gbà ọmọ ẹ̀kọ́ náà rẹ̀ bò oko na oko mo mo irun me really realize mistake mi ne oko nígbà tí mẹ́sẹ̀ rẹ̀ Matilda ẹgbẹ́ tí n gbọ́dọ̀ náà mú gùn ya kì í bọ́ èmi kò yà á rọ̀ e ma kata we o ma me problem na ko ya di Nigeria e na bo so ya vie mi adi wa e problem no me ka ya yi na mẹ́rin àti ìwé ni ìyẹn wí mẹ́rin wọ́n lùzọ́ gba Matilda 3 months yàrá yìí wá 3 months ó sì gbé mẹ́rin à ó náà fẹ́. my baby me ma expect we abi do you no see as a power mami on the wa as a power mami can you imagine all those kind of nonsense èmi yà fẹ́ na wàá rọ̀dọ̀ ni. Nosa. Nosa. koye O wa gbe mi gbe na mi wa Nosa. O wa gbe pa Nosa. Me wa gbe mi nya. Iya o mo me pa wo tori a. ila o ma love gbe ma They not love you. Where not love? I give me love. I will not be love for me wa wa itia. Itia pa igbe love. Eh me ne to la je na. Wo na ni second me no gbo ohun wa. Nosa baba àgbàlọ́ wa yìí. ije wo kan me no Ayo mo no yi. Bí àwọn ènìyàn ẹgbẹ́ náà kọ́kọ́. jẹ́wé aré wa yọmọ wọn. Ìwọ ọmọ wọn náà ìkọ̀ wọ́n náà ìkọ̀ lọ́kẹ́ àwẹ̀. Ọmọ náà kọ̀ wọ́n yẹ wẹ́jà tẹ̀lẹ́ kì sọ́kẹ̀.
Wọ́n mọ́mọ́. Ẹgbọ́n dànù ẹ̀. Ẹgbọ́n tó fi agbọ́n tí a sá mi àpẹ̀yìn àwọn òrì. Ṣé ìgbà rí wa? Madam, ìgbà kan máa ń wẹ̀ mi wà ọ̀nà. Ẹ lọ bẹ̀ mọ́ ọ ní ìwé tẹ́ bọ́dà bá. Àwọ̀ ẹ̀rẹ́sẹ̀ ti gbọ̀mọ́ yọ̀ máa. Ẹ̀rẹ́ pọ̀ yọ̀. Ẹ̀rẹ́ pọ̀ yọ̀ máa. Láre ìmọ̀ ẹ̀rẹ́ nù ẹ̀yìn. Mẹ́rẹ́ mi, yí mi èyí wẹ̀ wẹ̀ mi. Ìrìn wẹ̀ mẹ́rin wẹ̀ yà kù. Wọ́n fún ẹ sọ̀rọ̀ rẹ̀. Láre wọ́n yóò wọ̀rọ̀ yèké yọ̀. Ọba máa mọ̀ nípa wọn, ó yọ ọgbẹ́ ìgbówó abúlé mi di òkú àmì látàlápá. Ẹ ò gbọ́ olùwẹ̀ mú kàmẹ́rà. Ìyá gèlè kàmọ̀ ẹ̀rẹ́ tẹ́lẹ̀ ní àdáfí. Who do you want to know? If you want to know, or me how I did on you. Ama wa pàdé mi ọjà yíyá kàmọ̀ ẹgbẹ́ eré ló sáwọn ìwẹ̀ náà ìgbọ́n mẹ́mẹ́ òkè. Ọ̀sẹ̀ ìyẹ̀wẹ̀ wẹ̀ ẹ̀rọ ní ọ̀nà bá gbọ́ ọmọ sẹ́tí wà sọ̀wẹ̀ tó mọ̀tọ́ ìnà náà ọmọ ẹni yá tukùn n'ọmọ máa yọ̀. Wọ́n mi àmì ẹgbẹ́ ni ọ̀rọ̀ ìjà. Jáwó. Ọmọ pọ̀lọ́ gbé ẹ̀rọ òwò ẹ̀rọ ẹ̀bí ẹ̀mí bẹ́ẹ̀rẹ̀ àyàwó kì í ké bàbá. Ọdúnwẹ̀. Yíyẹ. Ọdúnwẹ̀. Láti tó ẹ̀ mọ̀ rẹ̀. Wẹ̀. Lọ́dún rẹ̀ yà. Wẹ̀ yẹ wọ́n lọ pẹ̀yà. Wẹ̀ rùzẹ́ gbẹ̀rẹ̀ tọ̀. Ní mẹ́rin ló tọ́ ní nàkàkà. Ẹ wẹ̀. Wọ́n lọ sí ẹ̀ náà sẹ̀ wẹ̀. Yíyẹ wẹ̀ whether you like it or not. Dúkìá yìí kì í wọ́n rẹ̀. Tílé tó wà nìyẹn náà. Mẹ. Tílé. Ẹ bá wẹ̀. Wẹ̀ tílé. Ọmọ ẹ̀ yọ. Ọmọ ẹ̀ ha bí ẹ yọ. Ẹ má ta. Mẹ. Awẹ. Akpẹ́bìrì ọ̀nà mi èyí. Dáàbẹ̀ wọn náà kọ́ láti ẹ̀fọ́ àkàrà ni. Dáàbẹ̀ wọn náà fẹ̀ di. Òkú ẹ̀ ní mẹ̀. Ọbẹ̀yìn náà wọ́n kà yà fi hàn. Ẹ̀yìn ké ọ̀gbọ̀gbẹ̀. Ìyá iye wẹ̀ ìgbà kẹ́mẹ́lẹ́ ìgbà kẹ̀sì. Bẹ́ẹ̀ fúnkún má dà wá kìí lọ ọkọ sí lọ́rùn. Ẹ̀wọ̀n wọn yóò gbá lórí àgbé. Bẹ́ẹ̀ yà wọ àsọwọ́ yọrí. Wọ́n ní mẹ̀. Mo dààmú wẹ̀. Ìmá ní kún òwe. Wọ́n kì í asẹ́nu yọ̀yọ̀. Akíyèlè pẹ̀lú bẹ́ẹ̀ gbàgbọ́ mi ọ̀kọ́ wa o. Má bẹ́ẹ̀ àpọ̀ wọn ni. Má bẹ́ẹ̀ àpọ̀ wọn ẹ̀yẹ́ ni awọ́kọ̀ ẹ̀mí mu nà ẹ̀yẹ́ mi. Nọ́sà. Abẹ́rẹ́. Nọ́sà. Lẹ́wọ̀n náà wọ̀ ẹ̀rẹ̀ wọ́n. Báwo wọ wá bọ́ ọ́nà Olúwa. Lẹ́kùn mú ọwọ́ pẹ̀pẹ́ náà lọ́wọ́ ìyá kí ẹ̀. Dẹ́gbẹ́ àwọn olùdó wọn. Yẹ ìlàwọ́ ẹ̀mú kókó rẹ̀ mú sótó. Àádọ́ yóò bọ́ tó wọ́n wá. Àwọ̀ yẹ. Àbọ̀ wọ́n yẹ ọmọ yẹ. Wọ́n yẹ ọmọ yẹ. Nọ́sà. Ọ̀rẹ́ ni ọ̀rẹ́ rẹ̀ sẹ̀ ìyá sùpẹ̀ yà bọ̀n. Wọ́n á tẹ̀ bọ̀rọ̀ wọn á tẹ̀ bọ̀rọ̀ ètò yà fẹ́fẹ́. Mẹ ọlọ́kàá yà ní sùwẹ̀ yà bọ̀n. Ní kíkọ́ ọ̀yọ́ àmì ìgbé. Ìbálẹ̀gbé. Ego sanoga. Ló sá. Ìbálẹ̀gbé ọmọ kí ó ta sẹ́dẹ̀ yìí. Ìyẹn èmi ló tọ̀ ọ́ náà máa yọ. Go hot. Gbọ́dọ̀ gbé làwọn ọ̀rọ̀ yà á yé di ẹ̀gùn rẹ̀ mi wọlé ọ̀nà wẹ̀ hàn mẹ́ka wò dé yìí. Wọ́n ní wúlò wọn náà. Ẹni máa wúwo ẹ̀wọ̀n mẹ́kẹ́ pa. Àwọn eré ọ̀nà ọ̀rẹ́ yìí ni our father was in heaven in àwọn iná ọgọ́ bí ọ̀pá ẹ̀wé náà kàn wá láàrin àmì ọmọ ọgbọ́n ẹ̀wọ̀n. Ẹ ọ̀tá àwọn ẹ̀dá yìí ta. Ego sa. Ẹ wá ní owó tó wẹ̀ ayé agwa lẹ́gẹ́. This is hot drink. Ọ̀nà máa ń wọ́n màrọ̀ wà náà mẹ́rẹ̀ lè lu àwọn ẹ̀gẹ́ ni. Ọ̀nà máa ká àwọn tó pọ́n màrí wọn náà yàn wọ́n wé kéwé náà sí máa mà yìí ẹlẹ́bí má gbéra náà rẹ̀ wọ́n wé mẹ́dẹ́bí ẹni wẹ́n dẹ́nu ìmọ̀ ẹgbẹ́ sẹ́tìfì dè kátó àmì dẹ́ ìmú làdá ìwé ìwé wọn. Gẹ́gẹ́ ọ̀nà náà wọ́n bẹ̀rẹ̀ dẹ̀ kú ìmájìnà ìfún ẹ̀kú mẹ́tẹ̀ pẹ̀lọ́sọ̀ wẹ̀ mẹ́rin ọ̀nà náà ẹ̀wọ̀n nà yẹ kọ́ àrẹ màrẹ yà nà ẹ̀rẹ̀ díẹ̀ náà pẹ́ kọ́ àná wẹ́ àwọn ẹbí ẹ̀ kọ́ wẹ̀ wọ́n hẹ́ yà ní dísọ̀ náà ẹ̀ bẹ̀rẹ̀ take this one now. sọ̀rọ̀ yóò wẹ̀ gbèmí náà kọ́ wa ní mẹ́gbẹ́ yìí wọ̀rọ̀ wa ní tàmà rẹ̀ wẹ́ máa ń rí títí wẹ́ sọ bí ọ̀ ẹ́. Yes. ló wẹ́ wà tá ẹ̀ rà ó wẹ́ ó ó títí wẹ́ rà ọ̀yàwó fi ń yàn gbélé yà kẹ́ wẹ́ kọ̀ntẹ́nà nù múdè ara mọ́tò rẹ̀ dè wọn anákejì àlà wa la dẹ̀ ẹ̀kọ́ wẹ̀ rí yé ẹ̀ bíọ̀. ó sọ wọn gbọ́n àyàn náà ẹ̀ ní ẹ̀dá wẹ̀ kẹta wẹ̀ àtúwọ̀n bo ọ̀nà ìyẹn wà náà lè bẹ̀yẹn. tí ẹ̀rú wẹ̀ yìí bọ́ gbẹ̀wẹ̀ wẹ́ kọ̀ntẹ́nà dè. kọ̀ntẹ́nà dè èmi yà dè wẹ́ á fi yẹ̀mí ni mẹ́ ẹ̀ bí ọ̀pá adé mẹ́. ọ̀nà wẹ́ má kún àmì wọ́n ìyẹn náà lọ́nà gbọ́ sọ̀wọ́n náà tẹ̀wọ̀n tàgẹ́ my father cannot say so. bàbá mi fi yẹ̀mí mẹ́ wọ́n pa wọn dè. Imana wana media azema nahi so imana adiba me problem me ha me container de imana wa talo maso kan container de abi mana mo bo no mu me adiwa sir e container wa load udori adi patriotism ba me no ma se Yoruba
Imana mo bobo. Imana mana mo bobo. No. Sir. Eh? Sorry o. Ti am were ya. Atare the patriotic. Like magu egwan. Emi na tam wa. Aye ba begbe wa ma we no wa ye ho. Wa ye ho he ne wa yi we palo talking. No wa hear from the horse's mouth. Me me ti am what am anya. Me tam we deporting or ye deporting. O se wona you kan ro wa gbege won. Very sorry. Oh. Hey, to me accident here. Let me not know where be. If you want to take this thing, just take. I understand. Udori am a day. I understand the man go sir. So I'm very sorry. Hey, Tamame. You can't tell me me if you boy we give me. We am obia. Me we money donor. So I'm very sorry. Eh no sunu. Eche meni pa tin salo. Gala wa. Wa wo wa ngwa le embarrassment. Ma ra gbo yan gan no ri mi. La kere me gbo pa. Gele kini ri. Ah. Wọ́n lọ pariwo wa gima la wa. No sare necklace meni pa. No go be na shawa shawa na gold necklace. Awo ni me ready na gold. We me ya ni akin. You go gbo me. Ah. It's okay. Ini mi yari di aje. Uwe me awe mi gbe. E o yari necklace e o yari me. So ba mi na de wa aje. We na mi kede wa gbe kan gbe ni a necklace o do asime o threaten me phone ni necklace no. Iye we o rewo e o yata won ta ma e no tana. No sare me. Me na se Nigeria here. You go be le mare. Awon ya live here. You go gbo me. It's okay. How now we be give how menu sano uti baby honey we. Ngene wina mama ati sweet at honey baby. We no dey abia me. Ni kene wa igbe kan gbe soke. We wa go ti menu sa we wa ta gbo lodi moto. Ima oni un re ma gbe ko lo ke mere ko ogun pa. Oh, the condition na wa ku my vadi Nigeria na. Dey ti se wa ari ko na awo egbo bania. We dey ye wo ne ku ni ku e le 1 month. Na we ye wo na. You are my love. What to be where you do work. It's okay. I will when my yakuri Kelawa. Uma can you ever do him matter? Ila wari me. Hi. Salubwa. You may live she be with here. Me no sawa na kina. Se kama se buku to wa na Salubwa. Aba lawo. Pai. Adidi necklace na mafia nyame mmo. Me ni anu. Ibi wo mo bo si onile no sawe ni so. E zoro ma ifo to. So se ve. Re ipo gbegbo e. No da me no si ezo ni yan ni. Oso. Ma se ve ni. No ki egwe ni gbagbagba ni. Josephine. Tani. O se ve ni wa yan ya so wa. O se le ta ma me se ni owe. Egede no sabe riji so ke na yekere. Ele no saba tawe ihin ariji so ke. Iyo ki nware ne ni a. Eri so ke na wa le. Omo da wa kiko ade. Adori riji so ke. Ogwa kike wala la gboro mo ki fero to. Ina ya lo to kele ni ga de. Ona ma ese no se zo ni ana ya fo to. Boa. Boa. Ona ma ese no se zo re. Ati wa mbuza marimu. Aka no mu na bebe gioma. Ere be gioma. Ma wi le do time we.
àwọn ọmọ aláyé gbọ́ wọn ẹni kò rí gbọ́ wọn. iye wàá mi yẹ ọ̀nà àpamọ́ sọ wẹ̀ ọ̀nà ọ̀rẹ́ òun òwe náà ló yẹ́rọ ní kù wẹ̀ ìwà náà lòbí àlè kí ọlọ́rin là wà. mẹ àpọ̀nù ẹ̀ ìwọ ìyẹn ní yóò rẹ̀ náà máa yẹ. ọmọ ayé ìwà ìmúrẹ̀ yóò wá ní uwẹ̀wẹ̀ ó wọ̀ wọ́n yìí yẹn nà ọ̀gẹ̀ ni. wọ́n ti àbótó tẹ̀lé ọ̀nì yẹn wọ́n yìí ẹ̀rọ ẹ̀rọ ìwà àmúnẹ̀wé ntàmẹ́rì rẹ̀ ní ọ̀gẹ̀ yẹn. mẹ́rin ẹ̀gbẹ̀lẹ̀ wa wí à. sọpọ́ pánú ìlú ọ̀rẹ́ gbójú ẹ̀gbọ́n mi yọ̀ ìjú ẹ̀ náà. ẹ̀rẹ̀wẹ̀ gbọ́n náà lẹ́wọ́n fẹ́ràn lọ́wọ́ náà. ọ́nì mi. Igore. Baby, man, no way, one kind, no way, what now surprising me. Man, understand you, Why you go understand? We feel the streets. Why we walking here? Me. Where? How we know, sir? If by Europe, radio, I'm local champions. How do you know me with him? Tika me ono me we me wan black girl no me kebe. Mamo, you only about my my women. Yan ge ma mene. Black. We mama boka but like a black video. Na we black, o ji mi ganko. Fair one ro we mo abi, innocent face. No sir. No ya we no wu na we fie na ewe. Ni na mo opunya wo pa. O so na we no wu na. Why ya? Me ham go na we ni ko wule nu gwe. Ri pa ewu ni me boye. Me ala we ni a. Na balance e. So ka wo na wa ye gbegbe. O kwa gwa, mu go emu ni. Na me agwa. Eru tana utu aso fo abedio iwo lu bi ne gbe oko yo we me a mo tore soken na le ko nenu u ga dan me gbe ina mi o pe a o ma ye gbe kan o ye wa na de agun a igbe igboru gbe moru I ma gbon ayo oru ni awo igban we inu awu ni wewe won ni sagin alo popo idun wa de ko na wo wo e ima so ima mo hu ima wu ba ma wu ima wu okay ma wu fa ke gbe since ma wu von yo de no ni mani kai de ma yire no sa e ba wu na ma wu yen we wu we e na ma ke von wa von ere ya vege ife gan e bo we do fe Nigeria we ni sika yin wa se na wa gbe won igbe ma wu no sa e wa na mu egbo e do wa 20 gbangbo won so ko ma ri yo kenu do avon believe me e gbe ma do ri am hu wa kenu je ma wu since we ti 20 ge me jo ma wu me be ri yo I read the balance on ise ah kian ogun avon yan bon ta palo e bedi ana avon to pon vun ya avon so ko we kimi no level ala wa avege I was be Dusa. Obo. O kimi ate wa la dia na. Wa ki asi. Ko yo. Ko. Ko ti ala dia. Ibi te wa ri. Wa me mo gbele. O kimi ate wa yo na. Ko yo. Ya yi ge. Stop. I was be. Baby day. I was. I have no problem. Problem here. Video. As you can see, a woman, she's not right happy right now. Yeah, me rave. Yeah, go to my Jerry. Then my day yosi. Mama near do ako. Mama me wala. The real things I just promised her where the Magwale place to stay. Where Emi Yauko, Nulao, where my wife be sometime like 1 week or 2. Yeah, resolve a problem and then we can go back home. Ah, wrong timing. Mind the time you see. That way, I'm looking at girlfriend. They looking. Girlfriend me wa keskuri. 2 weeks of agbo wa me. One holiday. Only know where. Oh, is that thing still ya? Please. Is you even anywhere? We can stay. We can cope. Okay, we are copy here. Woman to woman, man to man. Oh. My wife will know the one. I love your kid. My lady. Don't worry. Forget about that. I'm used to the system. Man, to tie by. All right, bye. Go finish it. Then you give me some my like what? Well, do what to cope. Talo yoro de ma fa we lu ye ki gbe wa lu. Maladiam. Oh, I be David on material lu be auto. Oh, do what you na we bed na. No me na I draw. Me so na auto. Make woman we understand o. We no. Yeah, we ni wa asin na ma yan ko yo yo. Ya gbagbo. Okay ba no we fe ma dog we we buy. Understand? My till la dem fa ya re mi. No we ya di we mi na. We wa ya mo Hotel. Hotel kana. Hotel ma gbe na gbori. Woman me we ni wa igwa lo. No ya wu ni. No sa. Wa ge yi. Gunu e. No ya ka we go e. Oh, we ma like. Eso go gwa lo yan. I me on ma like hotel. Hotel but why sister why you boy you can do that. Ni yari go no ke go re mo.
What are they? Agua. Ya que era ya. Oh, me like say it. Yeah, oh, like say it. Let's go. Come with that. They don't talk to me. Go. So we go you. Must see for some time. The way baby just the Marco. We don't need me to take it. Understand? Now try and understand with me. Maya okay already here stage. You must say the year maybe. Mo bobo le gagwa lo kwa stage for some time. Ni na mo wa. The Bible, the time where woman, good woman, or gather away. I will go down. Yeah, Azara. You know what I mean? Try no stay. You know, Barry, man. I'm going to go give me. You know, Barry, man. I'm very hungry to become a Man, you hope. Para wo de. Man, what's the make you go now? Baby. Bosa, ti sa we do ra area. Ona okuna ya yin. O ko se manage. O ma man. E gba you mo wa igbere. You know you big go akiyan. E gbo na me wa digiti. Eh, ora bona. Bosa. E try to ma we. O ko ni ko ime no. E you boni do yin awe. Oni fo me. E igbere boundary agun aye mi pe. No ma to tell us o ma we. It will accommodate my soul. This is only my work. The baby will kind of way in here certain cook. Where's the soul? It won't be no you. What we are saying, I know a gafa, of a ballet, I know a song at that moon. Now you're going to go me out. You were tired. 2 hours to make you go. No big on about you. What wait till you go where socket? They go no dikina. Never know how we are time when I remember the potiki. I'm not my Mawioto. Makwa. You might go where? No boy, yes, a good looking. Where you will not wait time. He go ni me ya look bubble the devil now. Upon a room where a room look on no one power like that. Equally not in the layer. I'm a gram where I do. He go not happy to. What did he go where? When we're here, I say, Mayuna. Regina. When you now, what is my way? Or say, I'm not so. Oh, we must go. That's okay. Mata lazy. Anyway, Jaji, and then no sabo be a time and when. Oh, now, Ruda, we are back move your belly. Inigo Nigo Mokina. Inigo no, your name. Already moving. I hope I can make us out. Where we go, no, nowhere go now. A meeting. Umukunia, Umekalopinia, who do care for Nia, back and shoot to mash. Who donated 100,000? Who donated Nia? 50,000? Who donated Nia? I make a number 9 with a donor. The Jerry go ne ume. Ah, you gonna go Bokina? 100,000. Yeah, that's one. Why are you watching weird? That's when you even say, and when I see by one attack. You know, one like you one legawa. I'm making him more there. Now you go, man. Talamero, Gumere, and Armando 715 around. You are still a local, you go tell me knocking at him. A local. Only me. Mamma, Yaloko. Easy. When you have some more than 15 around, no, you are still a local in Lupini. The band, Jalo. I look at Jawa, Mija. Sat back. Miss Laloka, my Yaloko J. Don't me. I remember working. When you saw you with me in 1982. Madame was in Kayaloko. And I saw them. One of whom one. Umeka. There were local women no more. I look as I gave a soldier. What mommy, big boy, we work you. Me have a good way. Yaten and look, make an the back working for you. Book young. And what's that? Do you know what? That they come and never won it. May the auto, may the hot. That they come, one of where you can now back book. Welcome to the Madigo man, must you expect? I know the potty. Now, what do you come in? Let me show you what you come in. When I know with me, when I know we are here, when I Kubaki is okay. When I work in Baduna, Dogano, in a ma. Really go Bokwari, Black Bokwa. But now, when you post it, Mamma will read in it over. Then he is okay. High when you couldn't wear something you are. When you go already in the way. And I know before what no matter where you are, may we boa. Who was so very much in the boa. You were boa. And like a way affair, boy is okay, webo. But the canning, whatever that one, yeah. But I never when you have a very start about high.
Usabo akawu be kan ya dia ogbe. Usabo ata ni usabo ata ni. Die usabo be kan ya ogbe. Ya ogbe e kini gbadu e po po e gba yi. Wa ya mu agbo ya o. Okore. Ife so we ba me no to. E o we nu we me. Iyi so kan me gbonu we ri si ma egbe. We ma we bo. Table manawa. So pa me le be yi na te me e ya fe o mo wo boss we ni o ma ro pa. E de o ma wu. Dia ro. E ka na me na ro la kan na isi mo ya yi. O ri o gba inu, o ri o ko inu. No ri na ro ki an wi we bo. Inu ora to gbe. Wo kwa we bo ti na. Iya. O ko le mo wa. Ikwa lo water ya. E mi ni we na o na we me go awu we bo. E de water iri o we te le itali le me mo twinki. Me ne bo ya bo mo ta mi. Awon le ta mu. Na me ti e bo na ni ha. Na yi mi ade na. Omo yen o we. Awu bi agbon bi na to ye na we ma se wa ta kian. Ma brother bi mo nu ka ma we bo na wa ma we lo. Ma we bo. Da e bo ma ni awu brother. Ṣùgbọ́n de yi so ka e bo ni we ri omi e. Iho popa we. Gbe iso bi anu no mo we pa. Nga wo ko no wa ko na tebe e ya fe no ma e oro yi. We se ayi. Wo ya fe popa we. E bi mo je. E me ku so kan mo ma so mi ya. E de ni yele do ati ebonu mi no yo mi la den we na no we ati ebonu. E so ke to so ko e bo ya de wa. Ikwa na ko we pa Wa se e ba yi. E bo we gan. Ha? We bo la ha ya fe we bo wa we bo. O ru gba inu, o ru ko inu, no ri ba ife so na, nwe ora to gbe. Eni le bo we bi ti na. Me we ni na. Ha? O so we ikara. E ye mo wote. Ya o ka le o e aka bi me. Dara ni bo. No ri yakin brother. No yakin. Awa pa won ji o. O ya be judo prive do se wa Nigeria. Egun me understand. Era we ko je me we ko. Ma za yin ai ise wa. Ata wonu na. We ni yata he. No na record me. You must share blood. Blood. What are they talking? I don't make my love for me. You love we. You love me gawe. Eh? You love me gawe. You love when ya? I love me gawe share blood. O ra me je me e ravi, je me ga gbuna magazine ya. Di mo mana share we no time na ko. Ni go my love for me. Ora ko no se me aí no sa. Ise wa. Ma share blood. Mo gawe. Akwe. Eh o. Hija. Na. Amene no gawe ba ko ni. Ikwe. Ma go love me na. O mo gawe ni. Ekena na wa. Sono. Wo mo gbaire. So kin. If na danger. Ma danger. Eh, je so ko le bledi di. Ma danger. Te no danger wo na gwan sai we ni. Na wa share blood to me medicine bi ai. Are you waiting me at the kev dia? Ije kuna we buma. Ida kuna we bwa ai. Ya ni nya wana do. Ese ke wona pa mare. Wa ya we ka we. Me ka we de. Di mati e boyo kedio. No se gbe ya de dandan. Eh o. No ma we. Akele we. When ya. Yesu ke bleed. Be ka ne gege yi we me huma ni ni mu ai. E ma ka we. Be ka we na. It's okay. E be ko mo vi wo. If you. It's okay. Hey, so go better sagi. Anyway, why you? Eko. It's okay. Sagi. Been my friend. Yeah, come. Ofu. Mafo. Olo go me yinu. We dey go yinu. Bahenta ba. Kede na pa. Mo ko yo. Imo ko be. Eh o? E me to e ka we di money so kwa gege ato ni yo imo ko be. Atayo. Me bi le lo kwa we. The blood not in my way. Abe zo no pe a we ka wo mo pe abe me. Say ko we di. We mo pe abe ogi me he. Tere he. Sa sun we ni ta we fo. Ti ma kun kun afo. Mo a. Wo yin wo we. Bi abe yin me we. Yin ko abe we. Wo be yin me we. E mo kikin na yan wo we. No say ko we di oni. Wa mu me o. Meni soken. We ni soken. U le lo pe abe o ko lo pe abe. Babe lo enya we go we do ame. We nu be tama we ni. Ogi me. We ni no sa. Kede na pa. No gbule be ko ko we.
gbera mi ni so kan pa ko ni gbina aro na we aro so pa water afo saki we wa dezi ago we ni izogi no bi soke iyi soke ago yari ewo isoke no we no wo ni e o wi me lo pe ari no yari owo eri soke o ma wo gbegegbe oko mi ke ko ire ni kedini na pa izogi igbagbon wo gbe oko we ti ri ere mu e o na fi pai pai e tu me yo ya kan okun yari una wa tinu kun kedini na pa imu e gbagba yan o to wo na apo mi ìwọ́n kí wọn náà ní ìwọ́n kí wọn náà yà rí o ìwọ́n kí wọn náà yà rí ìwà ego ẹ̀ owó ẹgbẹ́ tí zòbọ́zò wẹ̀ yìí fún dá wọn náà va inú kẹ̀kẹ́ ẹ̀mí bóyá tọ́ ló gbẹ yìí bí ní ta ìyọ́ kí wọn yí inú ẹ̀ wọ́n kí wọn sẹ́nu ìsẹ̀nẹ̀ ìwẹ̀ ẹ̀ ìzógi ẹ̀yẹ́ra ìwẹ̀ ìwẹ̀ yìí. ẹ̀yọ́ wà náà sẹ́ Ibalegbe. Ibalegbe. Baby no team where be married ila oni rulere and rush hospital. They are to born wa we dem we there on the degbe gbegbe no dey ati gbowo ni. Aba kan boy ne ma rescue e weri. Ma rush yo kan baby me. Iye egbe mara en. Ma kan rush hospital. Awo kan ko gbe. No sir, baba. Then we baby no see a doctor. Better we can we how many mercy ewe more. Me understand. So e wanna wona la dey. I so dey yi mekua. Atewe ni emu megboto. O se wo kan. O boy be gba mi, e be gba we no wi mi. Dey eru do sa boa. Ya fi boy yo ha o. Ayi ya o mi da mana o. So compano odo ni gweyo yin ore miti ni mo we kan wa do bam me emiti my wo pado miti egbe e wa na my we bi la re no sagun eta ma we when me to tire give me na be parliament na e kan me dere wa yin egedege bitu u dere baba me understand them tana any life and death atana e can rescue ma iye baby me yo kan anywhere you ponu tu lam lele me akan awokan hope ezo o solo bonu lawo iwe ni egwe si yin umu ere gbowo e Ibalegbe Ibalegbe Jamusari amuna Ibalegbe ọmọ kí o ti an sede yìí agbata gbafo amuta mwefo Ibalegbe Ibalegbe ọmọ kí o ti an sede yìí Ibalegbe náà jẹ́ mi ò Ibalegbe náà ètè Ibalegbe náà jẹ́ ọ̀nà máa kí o ti an sede yìí. Ai gamuso wo gwalo. Papa. Gamuso nu we nu awe. Bi okun we buenya. Eke no ri ko won we ono bunu e o. Du e onu na gberu dadua na gbe meti o mi. Yai. Deke no si obi yo age. O bona na ne. Din akoko du je yi. De tu awa mu ebu e. Wa su emi yo oboni. Bobo lo agbe fere Baba unu gba aso je gba Gamuso owo Gamuso eva Gamuso ha ma senu na we aya do miti ona miti baba me no sala wa mo guwe gun ugu egbe uwe te mi seti uwe mi yo panu kin iya ta mo egbe emi an no gbodu o lawe re udu ana gbo me no sala ije baba ya na wa nya na ni wa na oye ki na ni mo ti se be we baba na wo se baba kaka bogo lo baba baba ya jo maka wa strong baba
mwe yaka. Nda inari yere egbegbe. Baba. Eri jajewu. Jajewu. Ya papa. We adam yo ara we very. What say? Ibalegbe ọmọ guilty and said he. Ibalegbe ọmọ guilty and said he. Ibalegbe no jeme o. Ibalegbe no eten. Ibalegbe no je. Ọ̀nà ọmọ guilty and said he o. Ibalegbe no je. Ibalegbe no. Ibalegbe no. Ọ̀nà ọmọ guilty and said he. Ibalegbe no jeme. Ibalegbe no eten. Ibalegbe no. Ọ̀nà ọmọ. Wa wo meeting. Ma we na there. Do see re ge won boy wo do lawon awo. Ikira do aje. Ona wa gbo. Ni se soke. Oni se utalogun. Ebi kan wa gbe mi. Mo ma ya ko mi kada de. Mama ri e ma. Gbina wa wo meji. I can't understand. Unu mu ya ko no do na mu no na. E ko fun we. E to ko wa mu no we. Emi mi ade ba gbe ri oni. Do you amoho ya ko e. Gbina me mu na. Ye ko. Salubo. Quer respeitar o eu? Ko. Wa be ye do se ye. Ọmọ se. Binu ka ye je wa je ya mu re. Alugaro. Ọmọ nkun. Iye me. Ọmọ wewo. Ya yere ya kini. That's you now, ba. Iwe nu ya yere ya kini. Iwe nu ya yere jo. We na kini ya ton. We nu ya okure. Iri mi am ya fo. Aba oba, that's you now. Ya yere ya kini gbarore na mu are gbete me. Asijola. Iyo ba. Oko. Gbe pe oni mi am ju na fo. Wo si mi a mo si mi. Ipage ya le me ya na Iye mo si mi ya ime. Let me see. Eri meje ekpe na wulele me. Ndawa no. Pagbo ya yere yo. Mana yo ba na do make muji we o se gbe mana ra won. You know nko ma se no ya ho. Lare. Lare kwa kai. Ya si yo. Iya yu he no bu kai. Agun egun abi yo. Wa ge omo ma be no ya mo ge. Ibalegbe ọmọ guilty and said he. Ibalegbe no jeme o. Ibalegbe no eten. Ya wo toy. Pastor, ya we la wa na time. O mana ya la wa, mana la wa. Ya we la wa, ni keta se we la wa. Ya we la wa, je try am la wa. Madam. Bagbe. Ko. Go. Madam. Owo salo bo ye na. O lo mana la wa. Ila wa ni o. Wa ni na ma bad. Oh. You can't see what she's seeing. Say. She's seeing the fire of the Holy Ghost. Owo de owo bungbe wo wa. Abi ero kai. Etin la o. Madam. Zingbe ma. Owo salo bo ye na. Ma. O salo bo no yi we adiagbon. Huh? Ionzewu yero na ma. Thank you, Jesus. Ana he. Era na he.
ihe no ria ba ho ihe ho no ihe no ria ho iwo wo gwewo kekere yes ihe ho ho uhu ga ria ba ho kewe iri ne kokoko opa gbale e ba kugbe iri ho ho ewe no madam benu ye na oye we a huh Jesus Ipa benu ye na oje we benu yare ori o wa we de omo de una se tin fu eko re o ya to ko nu o ko nu no gbale afe ni kokoko na wa mana sibe kana eni awon egbe ino sieti wo nyanga ya na re ehi aru atatabo ya no se ave na ya metin fu ama ni mi efan do agwe buani ave mi Jesus make your confession in the name of Jesus amen wewo wa dan we oy o dere ni makede Bimeni lao ma wa we de mena. Ogene mata igu na igu school fees no. Ja, school me hin. Lao. The 7 na yimi. Maybe the 3 year de gbe. Gbe afi egbu awere o. No wa ke wa we fu lao. West. Mo de 3 yi na wa we. Ete one na inu me na de kadu ya calling me. Wọ́n na si melo. I can't tell my body me ni me di o ma. Awari yin we gan na. Wọ́n pa lo kun wa like egbo e. Wo le wo ro fo wa gwa lo e. Mi re egbo e. Wa gwa lo e se ba da bi ni je na. O da we. Ke we ta pe ga. Wa ko. ima eyegi imaro wukan ima na se gbose ano my boy you are yes school again how you go ya fe ni ramira ri me yes school ma yes school na mu yo obo oya de la we wu de lo yi de le no mo se ona do ayo iwo ona do asupogun me de ye gbe ona kaka bodu amose oko opa ikekore ona wo wa amose yin kin ari Wọ́n ṣe gbọ́n rẹ̀ dẹ́dẹ́ ní kú ní sun ẹ́ náà yá pọ̀ wà mẹ́ ẹ̀ dẹ̀ pé ìdààmú ẹ̀ támọ̀ wẹ̀ náà. Wọ́n tagele náà. Iso wa wa wuri ko ya gbe 3 days hotel Lagos boy. Na ri ba we bata. Ah? Oporo ego ni me se le luwe. I get school fees me. I ma ye school. Ba ye enwe. Uwe to yan mare me. E na si go le luwe. Uwe ta ga na uwo me. E try. Mutiamu when na wa tell me get school fees tayo tare na. Wo sun ẹ̀ na si go no kwa. Ai wa si go no kwa le school. Ati ende no kwa ye ma eyan mi ya. Koi, you go no sell le me. E ma ya ku. O kan so. Igo ni gbe. O ge no. U ba ku. Lagos ma. Àwọn mi de gbe so wa me ya gbo bi ba me. Igo me tu ha me. O de ko ni e gbo we so re tu de fa wa. Me. Ari di me ri o wa wa. Ọ̀gá moto mi aya la osun e play mi ala we ni a igo kun a. Me here ti ohun gwe wo na ni a we ni me na do ohun gwe. E bi ape papa ile re ibe to to la wewu me ni me so se na. Èmi no me je we ne kwa. Oh God. We e de pe. Iwa e ku a. We e ta mo. Me. Anyway wa women. Iwa me la di baro me la go.
Imagine be our school. Buy me one. How Lagos boy. Okay, man, I go. Bo do get here. He play wahala. I me play crash. Off me. Talking about this woman? Baba what happened? Huh? You know we could go coming. You know we are going to make a lily. When it has a night, o kakabo adame. Ene yari ye nusa. Ye nusa na idobi nusa me. Obi nusa kiri ona ye nusa na iwu. Ote afone go we no amu. Agani ye nusa ya wu. Ona we gbe lawon ri e na we gboda fún e. Hey! Hey, Baba, Erime. Bẹ́ẹ̀ na wẹ́ra ẹ̀rọ agbèrè mi. Sẹ́mi àyè. Wọ́n rí àkà ìmọ̀ náà ẹ̀. Yìí gbọ́dọ̀ fún mi. Yẹn náà wo yẹn wo ìgbé kúrò wí yẹn bí ìwọ̀n wí mi. Yẹn náà wo tóbi ẹ̀ kí á bí ẹyọ. Ọ̀yìn màdùn àwọn yìí sọ ní egbè. Ọ̀la ọ̀ ẹ̀wẹ́ bàlọ̀ mi ẹ̀wẹ́ kìá mi. Ọ̀nà sí ẹ̀wà náà wẹ ìwíwá iṣẹ́ tí yẹn ò mẹ́ gbé. Jesus. Ààjì. Wàhù. Èmi ló sún mọ́ bá ẹbí mà. Ọ̀nà yàrá wà ẹ̀fà kó ló sẹ́gẹ̀ mí àná. Ọpẹ́ gbè. Baba, you went too far. But when you were in a town, when my mama or my father, you know something no penny. Ọ̀sẹ̀ tàlẹ̀ mi náà yà sẹ́. Wíwà wẹ́ tí wà ọ̀yà gbọ́n rà. Ẹ tí ó sàlóbọ̀ ọ̀yà gbọ́n. Ó sàlóbọ̀ àná preserve life ẹ̀ náà rírì náà tán ní dosẹ́gẹ̀ rí yàrá. Ọ̀yẹ́ wọ̀nyí èyí mẹ́mi ní ìhìn ayá o. Ọ̀nà sẹ́ àná yẹ ara gbọ́n. Madam, èmi yà náà tá lọ ewu hàn. Èmi yà náà tá lọ ẹ̀wọ̀n tà lọ. You heard that? Ó rí ohun ẹ̀wọ̀ yé ẹ. Nda ụrụ mkpa azụ ya ọgwụ ya oye ọnwa ga-awụ ụkọ ọ naghị kokoko wee kọọ ya ihe egbe ede na ụwa tarịla dị urukpo salụba ọ ịlụ arị ọnị ori ọnwa gị ya ene ihe ẹwọ kìá wẹ ẹwọ rí yọ ni mọ. ewu ní wẹ ni àwọn yẹ. Wo na ọkọ ọfọ. Ìyàbọ̀ ẹ. Ìyàbọ̀ ni. Wọ́n bọ́ bẹ egbò mi àwọn ẹ̀nà òwòkó nana. Mọ kún ayò tọ̀ wá ibo ni ká máa rí sọ ẹ̀. Ira gbuje me hena. Wúwẹ́ ni àwọn ẹ̀rọ tọ̀ wá sí àdá. Okay, sẹ́ àní. Madam, ìyẹn yìí lè yàn ní ẹgbẹ́ náà lè ra yàn. Wèrè yóò bọ̀ ìyàn wòye náà. Ti wé ní kébé náà gbé gbèsè ẹ̀. Wọ́n lọ pẹ̀rẹ́ àgbọ̀n náà ẹ́. Bọ́ yìí màdé ìṣẹ́ kọ́ ẹ̀kan. Wà ìfáyín ní wọ́gá awú. You can see it's vice versa. Bẹ́ẹ̀. Nínú bònà òwe nínú mi nù wà. Mẹ̀mẹ́rin nà òwe yàn. Gbọ́wọ́ páyà wá hẹ́ à. Ikú oyá hospital àríkú ọ̀hàn rẹ̀ yàrá hospital. Ìyá kí á bí ẹni bú ìwú. Èso ara ya gbé. Nínú ìràn ní ẹwẹ́ àhẹ́ à. Ìyá ẹwẹ́ ní ẹ̀yà náà yà dọ̀lé ẹgbọ́n yìí. Gbérawé gbẹ́wà. Tẹ́lẹ̀ mi kéré wé náà bí wà adé nínú dọ̀bù ní ẹ̀yà sí mi wà. Wọn náà mọ́ dàgbọ́n náà bó náà gbá òwe. Èyí náà mi rì. Gbàgbé kékeré wà là. Ekene ya je ekene na mi ekene gbihu e. Pastor. Yeah. Tell me ni Unita. Go ahead. My bagba we o. Ma we no sa. Beni je me be e no sa ya igbina filoge gbe nya. Ohun ga mu ma be no sa. We eboni eva o. And the my ya segbe aye. Ma we na do Mind of Vince again. Jesus of Nazareth. We're not Vince again. You went too far. Pastor, you move the matter. Menoa. Salobo. Wọ́n yóò wá wo ẹgbẹ́ náà. Wọ́n wá sí kókó wa náà mú ẹgbẹ́ náà wa náà mú ní sùn náà gbà oge. Ọ̀wọ́n kọ́ wa náà ragbọ̀n. Ní wọ́n á rú ẹni. Ó tún gba lọ́wọ́ lọ́kàn gbá òrè rẹ̀ o. Wọ́n náà yà mú ẹbọ rẹ̀ náà bẹ̀ mú ẹbọ ọ̀nyà ẹ̀.
Là on a de 20 boy yemi, on a de tiers boy yemi. Tout est tiers bon, on a de agba ore beni spiritually. And that's what people have succeeded in doing. Then Yesu, every boy yemi always sag gwalo. We no ya gbewa gwalo. Pastor Emem Lihiata. Yes. La na watale ya fonu wa fo bedokpa. Ah. Mebeve. Eh, all type on that's what she have just said. Ni egboni. Owo wa mebeve. Yahweh me all suspect me. Yahweh imawu. Owe ni malawa ni yaven. Emna ni even. Avenu gba igba ven. Okay, well, if you really have at the mention of the name of Jesus, every knee bow. We will plead the blood of Jesus upon it. Even here, I know who I am. Can you have any? Yes. Thank you, Jesus. Madam. What's the thing you just see? Hallelujah. Epa, who has the thing you just see? You do a guy or do a bow. I don't mean where a woman will no guy. Huh? Well, I want to worry on. In my man, I will have for Baba. You bomb. You want to? Sir, don't mind it to go. Ipa de que não real é o no pastor o me you know wa le we que é o no bom é tu bem e wana pastor igine isso irmã pega isso Hey, beg, the boy. Beg. Jesus. I want to want to win. O ko na fi gbona. A Bible where healing shall be his children's bread. Hallelujah. Hallelujah, amen. Hallelujah, amen. Jésus n'oba. Hallelujah, amen. Hallelujah, amen. Hallelujah, amen. Jésus n'oba. Holy Spirit of God. I set you free from the camp of the wicked. Receive your healing in the name of Jesus. Go. Baba, go. Pastor. Baba, say I will not. Pastor, say you buy your body. Baba, I command you to go out now. Go. In the name of Jesus. Pastor, say. I'm not going to say it. Don't worry. Pastor, the body. It's okay now. So Torugo Maya Kama. Sir. Don't worry. It's okay. Say. Madam. You are here. Thank you, Jesus. You are here. The problem, right? Yeah, honey. Bring them to my office, okay? No go I'm not here. Where's the pastor? The problem, or you will get married free. Ogba. Yes. Where's the pastor? Hey, where's he? Pastor, where's Baba. Ìbàlẹ̀gbẹ̀
ìbàlẹ̀gbẹ̀ náà o ìbàlẹ̀gbẹ̀ náà o ọ̀nà máa kí ó ti à sẹ́dẹ̀ yìí ìwé ìbàlẹ̀gbẹ̀ náà jẹ́ mẹ́rin ìbàlẹ̀gbẹ̀ náà ètẹ́ ìbàlẹ̀gbẹ̀ náà o ọ̀nà máa kí ó ti à sẹ́dẹ̀ yìí agarun degi ọ̀wá yàrá o. Agizede miaro na yavege osioma Wagije sowu iguboge omase Edogi balegbe omagi uti ansede yo Agarun dogi oma ave yara o